má gbé eléyìí kúrò ńbẹ̀. Fídíò tó ń wò yìí àṣírí ìgbàanì ni, kò ná ẹ lówó púpọ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n wáyé wá ṣe rere tí wọ́n mọ ohun tó wá ṣe láyé ni mò ń bá sọ̀rọ̀, kì í ṣe gbogbo ènìyàn. Nítòótọ́ fídíò àṣírí tí mo máa fi ilẹ̀ yìí ó lè máa bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú, ṣùgbọ́n ìdí tí mo fi ilẹ̀ wù ni wípé béèyàn bá ṣèyàn 100 lóore, kò gbọ́dọ̀ burú kéèyàn má rí èèyàn 20 sí 30 tí wọ́n á padà mọ oore. Sórí fídíò yìí mo bẹ̀ torí Ọlọ́run, mo kàn fẹ́ jẹ́ kó sí ẹ̀rẹ̀ ni. Sórí 500 naira tó wò lọ́wọ́ mi yìí, tó bá jẹ́ òun ló lò tó fi ṣiṣẹ́ yìí, o gbọ́dọ̀ rí 500,000 láàrin oṣù kan. Tó bá jẹ́ 1,000 naira ló wá lò, gbọ́ mi dáadáa, o gbọ́dọ̀ rí 1 million naira láàrin oṣù kan. Báwo ló ṣe ṣiṣẹ́ yìí? Gbọ́ mi dáadáa. Tó bá jẹ́ 500 naira ló fẹ́ lò fún iṣẹ́ yìí, wàá kà account number rẹ, orúkọ àkáǹtì rẹ, orúkọ rẹ àti orúkọ ìyá rẹ sí ara owó tó o fẹ́ lò. Ó wá gbé sínú ike funfun. Tó bá ti gbé sínú ike funfun, tó gbé sínú ike funfun, tó tẹ̀ sínú ike funfun, oh my God, kó máa bá mi share rẹ̀ kó dẹ̀ máa follow. Àwọn iṣẹ́ kan wà tí mo fẹ́ dùúlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tó o bá ti rí mú kíra rẹ kó oríire. Jẹ́ kí kankan yí ọ. Ta ló sọ pé kò ṣètò? Tó o bá ti bà tèèyàn jẹ́, tó o ní kíta ọmọ làkejì rẹ bàjẹ́, gbìyànjú gbogbo ọ̀nà tó lè fi soríire òun ni kó wá o. Nítorí wípé bí ayé bá dáni dúró, àwọn náà ni wọ́n máa padà fi bú ni. Ó wá dára kí wọ́n náà tètè sáré láti jẹ́nìyàn ju kí ayé sọ fún ẹ wípé báwo ló ṣe lògbà rẹ lọ. Bó o bá ti wá kí owó yẹn bọnú ike funfun, bá mi lọ wá ewé àbámọ́dá onígaga mẹ́ta. Ewé àbámọ́dá onígaga mẹ́ta yìí, òun ni wàá kì bọ inú ike funfun tó fi owó sí yìí, wàá gbé sí, ó máa bo owó yẹn mọ́lẹ̀. Wàá bá mi lọ́wọ́ ọ̀sẹ̀jọ́ yìí. Gbọ́ mi dáadáa, fún ìwọ tó fẹ́ ṣiṣẹ́ yìí, bá mi share rẹ̀, ó kéré jù fẹ́yàn 14. Májẹ̀mú tó wà ń bẹ̀ nìyẹn. Bá mi share rẹ̀ fẹ́yàn 14. Ó dẹ̀ máa jẹ́ fún ẹ tó bá ti share rẹ̀ o, kó dẹ̀ follow mi. Ohun ẹlẹ́kẹta tí wọ́n fẹ́ jẹ́ kó ṣe kó máa fàdúrà ràn mí lọ́wọ́, máa tẹ àdúrà ránṣẹ́ sí mi wípé wòlíì, bí ayé bá ń jẹ ayé, ogo ní ìlara ò ní borí yín o. Ayé ò dẹ̀ ní já yín bọ́. Àdúrà ni mo nílò lọ́wọ́ rẹ̀, kó dẹ̀ bá mi share rẹ̀. Tó bá ti bá mi share rẹ̀ ó ti tán. Fún ìwọ tó fẹ́ pè mí fún ìbéèrè tàbá fẹ́ bọ́ ọ ṣe tàbó fẹ́ ṣọ́nà, nọ́mbà mi rèé. Ìwọ tó fẹ́ béèrè máa gbà ìtọrẹ àánú lọ́wọ́ rẹ̀ o. 07016014790. WhatsApp nọ́mbà mi náà nìyẹn. Gbọ́ mi dáadáa o. Ìjẹ́ téèyàn fi rí 500,000 tàbí 1 million láàrin oṣù kan, àdániwáyé o. Wàá wá bá mi mú ọṣẹ yìí, wàá yọ kúrò nínú pálí rẹ̀, bá mi gbé sínú orí ewé àbámọ́dá yìí. Wàá lọ bá mi gẹ́ẹ̀tì iyọ̀ dídì, wọn kì í lo iyọ̀ sílì o. Ó lè lọ rà á lọ́jà tàbí ìtọ́ta ládùúgbò ẹ̀ kó jẹ́ iyọ̀ dídì tàbí iyọ̀ tí wọ́n wọ̀n. Wàá wá dà á sí orí ọṣẹ yìí. Ṣó ti dà á sí? Tó bá ti dà á sí tó kún náà dáadáa, tó dà á sí tó kún, wàá bá mi mú òróró 6 flower. Kí ni mo pè? Òróró 6 flower leléyìí. Wàá dà á lé lórí. Àdániwáyé ò, báwo ló ṣe lò? Mo ní nọ́mbà mi náà rẹ̀ 07016014790. Ìwọ tí ọwọ́ ayé wà lára rẹ̀ níbi tíṣẹ́ yìí confirm dé, tó lè fi mọ̀ wípé o sọwọ́ nù, wípé ọwọ́ ayé wà lára rẹ̀, nǹkan kì í ṣiṣẹ́. Tó bá lo iṣẹ́ yìí ó gbọ́dọ̀ rí 50,000 tó bá jẹ́ pé 500 naira ló lò. Tó bá wá jẹ́ wípé 1,000 naira ló lò tí ọwọ́ ayé wà lára rẹ̀, tí wọ́n sì ń lé ọká, gbọ́ mi dáadáa, tó níṣẹ́ ìtúwọ́ lára. Mo ti fi iṣẹ́ àtúndé ilẹ̀, ó wà ń bẹ tó bá fẹ́ jẹ́ ká bọ́ ọ ṣe, mo ti fi ilẹ̀, à ń tà lọ́wọ́lọ́wọ́ wọn tó fẹ́ wà. Wípé ọwọ́ wà lára rẹ̀, ó kéré ò kéré, má jẹ́ parọ́ fẹ́, o gbọ́dọ̀ rí 100,000 tó bá jẹ́ pé 1,000 naira ló lò. Wàá wá da gbogbo òróró 6 flower yìí, wàá dà lé lórí. Tó bá ti dà lé lórí, bá mi dé ipa. Ó gbọ́ mi, bá mi ṣe kí ni? Dé ipa. Tó bá ti di ọwọ́ alẹ́, tó mọ̀ pé ó ti fẹ́ sùn, wàá bá mi ka Deuteronomy
chapter 28, Deuteronomy 28 verse 1 to 7 ni wàá kà sí. Deuteronomy 28 verse 1 to 7. Tó bá ti kà á sí tán wàá ti ṣí o kó tó kà á sí. Tó bá ti kà á sí, bá mi gbé sínú ìrìmọ́júmọ́, lọ gbé wọlé padà. Kí ni mo wí? Lọ gbé wọlé padà láì tí ìbẹnikẹ́ni sọ̀rọ̀ láàárọ̀. Mo lè bá ọ ṣe o. Ó wàá bá mi wá aṣọ white tó bá ti gbé wọlé tó ti dé pa. Ó wàá bá mi wá aṣọ white ọ̀pá kan, bá mi fi ìwé báyìí, lọ tọ́jú rẹ̀ sínú ilé fọjọ́ mẹ́ta níbi táwọn èèyàn ti ní rí. Kó lọ tọ́jú ẹ̀sẹ̀ níwèé tí ojú ẹ̀dá alààyè kò ní rí yàtọ̀ sí ìwọ nìkan. Lẹ́yìn ọjọ́ kẹta, bá mi ṣí aṣọ yẹn kúrò. Àṣírí wà náà wòlíì. Ìwọ tó ti follow mi, tètè follow mi. Àwọn àṣírí kan wà tí màá fi ilẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tó o bá ti wá rí, olùsìn nǹkan dànù nìyẹn. Ó kàn bá mi ṣí. Gbọ́ mi, èèyàn kan nìkan ló ń lò, wọn kì í pín lò. Bá mi ṣí. Tó bá ti ṣí, oh my God, ṣó ti rí ṣí? Kó máa bá mi mú ọṣẹ yẹn báyìí, mú jáde nínú iyọ̀ yẹn. Jẹ́ kí iyọ̀ yẹn ti wà lára rẹ̀ dáadáa. Pẹ̀lú òróró yẹn, ikọ̀ fi yára iyọ̀ yẹn, mú ọṣẹ yẹn wọnú balùwẹ̀. Gbọ́ mi o, nínú aṣọ ọ̀pá kan white tó fi wé yẹn fọjọ́ mẹ́ta yẹn, nínú rẹ̀ ni wàá gé, ni wàá fi ṣe kọ̀kọ̀ ìwẹ̀ rẹ̀. Wàá wá mu. Òun ló fi ṣe kọ̀kọ̀ tó máa fi wẹ̀. Aṣọ tó gé yẹn ó dẹ̀ lè lódìdí ọ̀pá kan, mi ò mọ̀ bóyá sọ́ra sí. Iṣẹ́ yìí lágbára o. Tó bá ti fi wẹ̀, kó bá mi má aṣọ yẹn síbi tó máa ti máa romi. Má yan aṣọ yẹn. Sórí tó bá ti ń wẹ̀, oh my God, má ka iye owó tí wàá rí. Gbọ́ mi, àwọn tó ń lo iṣẹ́ wa tí wọ́n give testimony lọ wo orí kọ́mẹ́ǹtì wa. Mi ò ní fi iṣẹ́ irọ́ sílẹ̀. Gbọ́ mi, wòlíì wà tó bá sọ pé kò sí wòlíì. O tí ì dá wòlíì rẹ mọ̀ ni. Ẹlòmíì dẹ̀ dá wòlíì rẹ mọ̀, kò farabalẹ̀. I love you. Orúkọ mi ni wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Ẹ sí ẹ̀rẹ̀ tó dẹ̀ bá ṣe sí ẹ̀rẹ̀ tó ń gbàdúrà fún mi yẹn, tó ń fàdúrà ràn mí lọ́wọ́ yẹn, ó dẹ̀ máa jẹ́ fún ẹ. I love you.